ẹ ǹlẹ́ ẹ kú kàlẹ́ o gbogbo ẹ̀yin ìyá mi lóbìnrin gbogbo ẹ̀yin bàbá mi lọ́kùnrin ẹ mà kú faradà mi tẹ́ ń bá wa gbé tó wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ara ò ní ní ara nínú gúgúrú ní fi talágbádá ara ò ní ní ẹ rí aláàánú ọ̀wọ̀ àyín rí oore yín ò ní sùnà ọlọ́run ò yá gba ògo yín fún yín ọwọ́ àbínú ẹni ẹ máa ṣẹ́gun ni ẹ máa lékè ni ọ̀rọ̀ ìbànújẹ́ ò ní yálé ẹnì kọ̀ọ̀kan yín èmi ọmọ yín náà ni o túkúmọ̀nà ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala àtúmọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan omi pípọn omi fífà aláyìí àlá tó dáa gbáà ni tí èèyàn bá ń pọn omi lójú oorun omi póríṣiríṣi o ṣùgbọ́n ti kànga láṣọ lónìí tí èèyàn bá ń fa kànga ní ojú oorun tó ń rí fà tó pọn omi kalẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ kódà kọ́ má pọn omi kalẹ̀ rẹ́rẹ́rẹ́ gan pátá jẹ́ pé ń fa omi lójú oorun ń dà blessing ni ìbùkún ńlá ni ara ó dẹ̀ ọ́ ọ̀rọ̀ rẹ̀ ọjà sáyọ̀ ṣùgbọ́n má fàdúrà lẹ̀ tí èèyàn bá ń fa omi lójú oorun tí dòró já sódò táwa gbìyànjú pé ká yọ dòró yìí tá a yọ tá a rí yọ títí tí ilẹ̀ fi mọ́ àkíyèsí lélẹ́yìí gbà. tí o bá fẹ́ kówó lé òwò kan lásìkò yìí àbọ̀ fẹ́ yáàyàn ní owó àbí ẹnìkan pè ọ́ sówò kan láti ṣe bóyá bísínẹ́sì láti ṣe má dàn wò lọ́wọ́ yìí tọ́ ọ bá kówó lé owó rẹ̀ ọ lọ àlọ́ lámilámi ni owó yìí ò ní wọlé wá mọ́ yóò di gbèsè. tí o bá ń fa omi ní ojú oorun ṣùgbọ́n dọ̀rọ̀ tó fi ń fà á bẹ́ẹ̀ ní jó dànù gẹ̀lẹ̀gẹ̀lẹ̀gẹ̀lẹ̀ ìwọ̀nba náà ló ń rí dà sínú garawa tàbí péèlì àbí bàáfù tó gbé kalẹ̀ àkíyèsí lélẹ́yìn náà gbà kíyèsí iṣẹ́ rẹ̀ bó ṣe ń dààmú tó ń rí owó tó wọn ò jí oréré tọ́pọ̀ jẹ àwọn ẹni ibi ni wọ́n ń bọ nájà tó bá ti kíyèsí ọrọ̀ ajé rẹ àdúà ni ọ̀rọ̀ ògùn kọ́ àdúà ni wàá rí i pé wàá rọ́nà àbáyọ síbi tí ogun ti ń jà ọ́ tó o máa rí ojú owó débi pé o máa rérè pé yìí. tó bá wá jẹ́ pé omi tó fẹ́ pọn kànga yìí gbẹ kànga tó ti máa ń pọn mí mbẹ òòró mi mbẹ mọ tẹra má dùà ọlọ́run ò ní ṣe ọ́ lẹ́ni títí ní tí ò ní mọ́ ọlọ́run ò ní ṣe ọ́ lẹ́ni títí ná tí ò rí ná mọ́ ọlọ́run ò ní jẹ́ kí ayé ó bu òkúta sínú ayọ̀ rẹ ọ̀nà tí aláyìí máa gbà wá pọ̀. tí ẹ bá jẹ́ni tí ń wojú olúwa tí ń lárú àláyì fi ọkàn rẹ balẹ̀ ọlọ́run ó dùn ọ́nú. tí ẹ bá jẹ́ òṣòwò tí bá ń lárú àláyì fọkàn rẹ balẹ̀ má wàá wàkúwà ọ̀dẹ̀ ní ńlá mbẹ̀. tí ẹ bá jẹ́ ọ̀gá iléeṣẹ́ tí ń lárú àláyì fi ọkàn rẹ balẹ̀ ọ̀dẹ̀ ní ńlá. àbọ̀n tí ẹ wá ti dàgbà débi pé kò dáṣẹ́ ṣe kò ní okòwò kankan ṣùgbọ́n tó ti ń lárú àláyé lẹ̀ má ta ògo rẹ nígbàjọ máa mọ́nítọ̀ ògo rẹ má sì wáwàkúwà tó bá ti ń dáàbò bo ògo rẹ èyí tó ń ti kékeré ṣàdúrà sí ayé ọkàn rí pé lójijì ọ̀dì ẹni tọ́lọ́run gbéga
tó dolówó lọ́wọ́ ni wọ́n ṣe bó ṣoògùn owó ni àánú ọlọ́run ló sì rí gbà aláì dáa gan ni béèyàn bá wà lájò tí bá ń lárú àláyì ìlú tó ti ń lárú àláyì má fi bẹ́ẹ̀ lẹ̀ ibi tó ti rí ṣe nìyẹn má fi bẹ́ẹ̀ lẹ̀ o ó rí ṣe nínú ìlú yẹn tó sì padà dẹni ńlá àmọ́ tó o bá wá sùn o ò lè sùn o tó o bá ti sùn o ò lè débi ògo rẹ ni o ayé ò ní gbajé mọ́ wa lọ́wọ́ o tiwa ò ní ṣòro ṣe o àgàgà tó bá jẹ́ pé ní ojú oorun yìí bó ṣe ń bu omi yìí ò ń bù fáwọn èèyàn bó ṣe ń pa omi yìí ò ń bù fáwọn èèyàn aláìyá àkíyèsí ló pè ọ́ sí tó bá máa ń tọrẹ lójú ayé máa fi í lẹ̀ tó bá máa ń ṣàánú máa fi í lẹ̀ bó bá ṣe ń tọrẹ sí bẹ́ẹ̀ ni bùkún rẹ̀ ó máa pọ̀ sí ẹnìkan kì í rójú búbù lára omi o ọ̀nà àti jẹ wa ọ̀nà àti mú wa ọ̀nà òní dímọ́ gbogbo wa o gbogbo ẹ̀yin òṣòwò àtàgèrè lẹ́ẹ̀ máa ta o ẹni tó dúró nídùú òkúta tọ́lẹ̀ ẹ̀ ní tà iná ọ̀hún kọ́ ya lù ẹni tó dúró nídùú òkúta tí ń sọ̀rọ̀ ẹ̀ di àlùpàyídà mọ́ yín lọ́wọ́ ọba òkè kọ́ ya àrá lù ẹni tí ń ṣe bí èèyàn lọ́sàn-án tí ń lo àlùpàyídà tí ń paradà lóru tí ń lọ ọba yín fi ohun tí ọ̀dà sórí ọjà yín àrá ọ̀hún kọ́ ya lù ẹni tẹ́ gbójúlé tẹ́ bínú tọ́tẹ́ rò pé èèyàn gidi ni tí sì ń paradà tí ń sọ̀rọ̀ ẹ̀dá láǹtakùn tẹ́ bá ti sọ fún lónìí pé èyí fẹ́ lọ sí nǹkan lọ́la o ẹ ti sọ fún ṣùgbọ́n èèyàn mọ̀ pé kì í ṣe èèyàn ṣèèyàn sẹ́ranko ni ó paradà ó sọ̀rọ̀ ẹ̀dá láǹtakùn ìsọmọdé ni ìsàgbà ni ìsọkùnrin ni ìsọbìnrin ni bọ́bá roko kò ní dé bọ́rọ̀dù kò ní bọ̀ níṣojú rẹ̀ ni kó máa hẹ àwọn ohun ní rẹ̀ pa o ẹ̀yin ti di aṣẹ́gun látòyìn lọ o ogun ayé ọ̀jẹ̀ borí yín mọ́ ẹ sàmí ẹgbẹ́tọ̀ àmì mi ẹ̀yin náà darapọ̀ nípa máa ní whatsapp group o ọ̀fẹ́ ni ẹnìkan gbowó lọ́wọ́ ẹnìkan wọ́n fi mẹ́sẹ̀jì ilẹ̀ o sì má fi whatsapp kọ pè mí o darapọ̀ mọ́ wa kọ́ máa pè mí direct kí n sì dá lóhùn àdúrà gbogbo wọ́n gbà ọ̀nà onídìbò wa o òjò kì í rọ̀ kọ́tà sí ilẹ̀ ilẹ̀ ayọ̀wò ò ní tà sí wa bójò bá farabalẹ̀ ilẹ̀ àgbàtura ayé wa yọ gbàtura o ìnira ò ní jẹ́ tiwa o ara ò ní ní wa o ara ò ní ní wa o a máa ra ànúgbà o a máa ra ànúgbà o a máa ra ànúgbà o ire kàbìtì àwọn èèyàn ń béèrè nọ́mbà 08032983298 ẹni tó wílẹ̀ kan sí 08032983298 ire kàbìtì.